wọ́n ní Alhaji Muri Thunder ní láti adjust, wọ́n ló need adjustment tó lágbára gan. ọ̀rọ̀ yìí pọ̀ mi mọ̀ bí ó ti kàn lára àbó máa ṣe ẹ̀kan lára. ẹ bá mi share, ẹ bá mi subscribe sí Àkọ́ TV. bọ̀ àwọn Yorùbá máa ń sọ pé tán bá pèèyàn ní àbí fún ràìràì ó yẹ kó pa ìfún yẹn mọ́. òun ló dáa fọmọlúàbí because kò ń ṣe gbogbo ẹni tó bá pè lábì fún ràìràì ló máa ń pa mọ́ o. ẹ máa sọ fún lẹ́ni, ẹ máa tún sọ fún lọ́la, tó bá tún di ọ̀túnla tó ń bọ̀ gan ẹ máa tún sọ fún. àmọ́ èmi believe pé èèyàn ò kéré sínú, èèyàn ń dàgbà sínú ayé ni. àwọn téèyàn bá fẹ́ grant interview tó bá pè ẹ́ fún podcast, when they are asking you question, curiosity ò gbúdọ̀ máa múyàn débi pé kò ní mọ àwọn presentation, àwọn nǹkan tó yẹ kó òun sọ, ibi tó yẹ kó ti kó rẹ̀ níjàánu. ẹ má jẹ́ ká bẹ́ sólóore o, ilé ìpọ̀ bóyá lásìkò yìí ara Muri Thunder máa tutù. ẹ bá mi tẹ̀lé fídíò ẹ wò dáadáa kẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Hello, ẹ̀yin tèmi ẹ kálẹ́, ẹ kú àtàárọ̀, ojú òní tí a máa rí tiwa ṣe, ọ̀rọ̀ wa ò ní sọ́lọ́hún. ṣe rí Yorùbá wọn ní ajá tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. ajá tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. ọmọ tó bá dẹ̀hùn kó fira ẹ̀ kó ná, gbogbo bá yé ń bá sọ kò ní gbọ́. because láti bí oṣù mélòó kan táwọn kan jáde tán ní pé àwọn olùfimọ pé kán dáríjì Muri Thunder, mo wá ronú sí pé dáríjì bíi ti báwo, kí náà ṣe fún, kí ló ṣẹlẹ̀? ṣé olùfimọ ni Muri Thunder ṣẹ̀ ni? ṣé àwọn ológbòjò ló ṣẹ̀ ni? ṣé àwọn aláìlúwà fásitọ̀ ló ṣẹ̀ ni? ṣé àwọn Alhaji Sule Adio àtàwẹ̀ ṣáwọn ẹgbẹ́ wọn ló ṣẹ̀ ni? ṣé jẹ́rẹ́ akọ̀lẹ́tà ìlà ṣáwọn ẹgbẹ́ wọn ló ṣẹ̀ ni? òun náà ò lè sọ. kò dẹ̀ sí nǹkan méjì ju pé Ọlọ́run ò fún ní gbéraga. Muri Thunder Ọlọ́run ò fún ní gbéraga, bó ó jẹ́ ẹ̀dá kan tó ní gbéraga, kò dẹ̀ tí rẹ̀ kò tí ju ìgbéraga ẹ̀ lẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀. kò sẹ́ni kankan tó ń ṣe o, wàláhì sùnmọ́ bíi láìla sáwà. tí èèyàn bá mọ nǹkan kan ṣe, ká ní èèyàn mọ nǹkan yẹn ṣe, tí èèyàn bá fi gbéraga sí nǹkan yẹn kò padà mọ̀ ṣe náà ló máa gbẹ̀yìn ẹ̀. gbogbo ẹ tó bá ti ní gbéraga kò sí nǹkan tó ló lè mọ̀ ṣe, kò mọ̀ ṣe ni. ní ọdún bíi mélòó kan mo ní opportunity láti pàdé bàbá tó bí Dr. King Saheed Òṣùpá. níwà wọn ní ọ̀rẹ́ kan ní Alápẹ̀rẹ̀, ọ̀rẹ́ wọn yẹn wọ́n pe bàbá yẹn ní Pópó Ọlá. hòtẹ́ẹ̀ bàbá yẹn náà wá jẹ́ Pópó guest house. bàbá yẹn fẹ́ bá mi rajà ẹjọ́ ẹ̀ ni mo lọ bá wọn. náà wá ní kí n wo ọ̀rẹ́ àwọn lè o, bàbá Dr. King Saheed Òṣùpá lélẹ́yìí o. mo ṣáà kí bàbá wa jọ jókòó wa ń sọ̀rọ̀ ni bàbá wa ń sọ yìí, bàbá wa ṣáà ń ṣeré pé ìpátá nìyẹn. ni ọ̀rẹ́ wọn wá sọ pé ṣé Saheed burú bẹ́ẹ̀? wá ní ó burú o. bàbá yẹn wá ń sọ pé tó bá bínú wùrùwùrù á dẹ̀ tọ́nú ẹ̀, pé sọ̀kò kì í ṣe tó máa ń múyàn sínú. bàbá yẹn wá ń bí lọ bàbá ìyẹn dádì Dr. King Saheed Òṣùpá, ṣé kò ní gbéraga ṣá? ó ní tó bá jẹ́ ẹni kò ní gbéraga, ṣùgbọ́n kò ń múyàn sínú. tó bá ń bínú ẹ mọ̀ pé ó ń bínú, á dẹ̀ tán síbẹ̀. àwọn méjèèjì ti kú, wọn ti dòkú ọ̀run lọ́rùn lé nìkan lọ́run fọ̀run kẹwọn. Pópó guest house 3 play lóòótẹ́ yẹn rí dáadáa, ó wà l'Alápẹ̀rẹ̀ tá a bá ń lo Àgbòyé road. kí n wá fẹ́ fàyọ́ bẹ̀? ṣe rí ilé ayé tá a wà yìí, Ọlọ́run ò láì kò fẹ́ràn onígbéraga, torí Ọlọ́run ò fẹ́ gbéraga náà lọ́lọ́run bá gbọ́n ṣe fira ẹ̀ pamọ́ tójú kọ̀ọ̀kan ò rí. tí gbogbo ojú bá rí Ọlọ́run, ọba wo ló fẹ́ fà ìtọ́ lọ́hùn? èèyàn wo ló fẹ́ fà ìtọ́ lọ́hùn? ilé wo làwa ẹ̀dá ìfẹ́ ni tó fẹ́ fà ìtọ́ lé Ọlọ́run? obìnrin wo la fẹ́ fẹ́ níyàwó tó fẹ́ fà ìtọ́ ìyàwó Ọlọ́run? ọmọ wo la fẹ́ bí lọ́mọ tó fẹ́ dàtọ̀ ọmọ Ọlọ́run? ṣùgbọ́n Ọlọ́run fẹ́ra ẹ̀ pamọ́ torí pọ́ba kò fó ní gbéraga. Alhaji Muri Thunder ó ní gbéraga, gbéraga dẹ̀ ló fà á. ó mọ orin kọ,
kò sẹ́ni tó bá jiyàn sí ọlọ́run fún lóhùn ọlọ́run fún gbogbo nǹkan. ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín rí pé àwọn wẹ́wẹ́ náà ṣe bẹ́ẹ̀ rí nígbà tí kékeré ni o màláìka náà ṣe bẹ́ẹ̀ rí nígbà kékeré kò sẹ́ni tí kékeré ò lè ṣe ṣùgbọ́n mo bìlí pé Muri Thunder kò ń ṣe ọmọdé mọ́ ó yẹ kó ti gbọ́n ṣùgbọ́n ó jẹ́ dákan tó ní ìgbéraga ẹ wo bó ṣe kọ ní Alhaji Àkàndé Òbésèré ẹ wò ó nígbà tó ń ṣe composition tán ní bíi 86 àwọn bọ́dà nǹkan lọ́wọ́ gbóhùn lọ kẹnẹrí ọwọ́ Òbésèré ló ti kọ́kọ́ gba mic the same time olùkọ́ náà ni wọ́n o bí ó dẹ̀ jíjọ́ kan Òbésèré fi jù ẹ lọ but agbègbè ọ̀hún ló ti mọ̀ pé wọ́n ní ìgbéraga ṣùkọ́ tó dé affect ẹ nìyẹn ìjọ tó dẹ̀ ti gbé ìgbéraga ẹ wò nígbà tó ti ṣe like father like son yes because believe ẹni pé òmùorin kan ju Dr. Kisari padà ṣùgbọ́n ṣe orí pé ó mọ̀ kọ́kọ́ kọ nígbà tó lọ́hùn dé tí wọ́n bá mọ̀ kọ́kọ́ ṣe káàrí irú ẹ̀rí tó bá ti fi ìgbéraga sí ọlọ́wà fọ́ lẹ́rán àmọ́ àwò báyìí ó mọ̀ ṣe èmi ni mo dénú ayé ẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ẹ mo sọ kíní yẹn mo ní o ti ń wà ní level yìí pé kọ́fẹ́ máa categorize wọ pẹ̀lú àwọn Alhaji Suleiman Atayẹwẹ Alhaji Sàbá Àdìó Màláìkà wọ́n ti fẹ́ máa kó yín pọ̀ ṣùgbọ́n ìgbéraga ló fi kó ọ̀rọ̀ ẹ lẹ̀ gbogbo ẹ fi já wálẹ̀ wàláì kò tí ì sí olórin kankan tó ní ìgbéraga tó ẹ kò tí ì sí ṣé Táyé ta tán pariwo tán ló ní ìgbéraga tó ní ìgbéraga ṣé ó ní tú ẹ ní kò ní tú ẹ wẹ́wẹ́ tán ló ní ìgbéraga ó ní ìgbéraga ṣé ó ní tú ẹ ní kò ní tú ẹ Màláìkà tán ló ní ìgbéraga ó ní ìgbéraga ṣé ó ní tú ẹ ní kò ní tú ẹ ìgbéraga ẹ ló ń affect ẹ Muri Thunder wàláì ìgbéraga ẹ ló affect ẹ lọ change ẹni tó bá mọ̀ kó ju ẹ lọ pọ́n wọn lé ẹni tó mọ̀ kó ju ẹ lọ pọ́n wọn lé. Let me tell you something ó ṣe kinní kan tí mi ò ní gbàgbé láyé tí mo mọ̀ pé ó dẹ̀ tún pẹ̀lú kan tó affect ẹ ó fẹ́ wá sí show ọ̀rẹ́ mi kan nígbà tó ṣọjọ́ bí I was there mo dẹ̀ believe pé mo máa bá ẹ pàdé jọ yẹn tá máa enjoy orin yẹn ìwọ náà ló máa ṣeré ọ̀sán wọ́n invite Alhaji Àkàndé Òbésèré wọ́n invite Chief Adéwálé Àyùbá Alhaji Àkàndé Òbésèré dé láti 1 Adéwálé Àyùbá wọ́n dé ní nǹkan bíi 1:30 wọ́n kàn wọ́n ṣe guest ni o kọ́kọ́ wá jókòó kọ́ máa wòran ẹ̀ bó ṣe ń kọrin ìwọ tó ló máa kọrin ní pati ọ̀sán ó dé ní 9 alẹ́ lóde ìgbéraga ló ṣe ẹ́ wàláì ò ní kankan mí ìgbéraga ni àwọn tí ò mọ̀ kankan náà wò pé wíwá olúfimọ́ ẹgbẹ́ tó da jù láyé ni wọ́n tẹnu wọn kò tí wọ́n dẹ̀ rẹ́spẹ̀tì olùdarí wọn ṣé ó rí gbogbo àwọn olórin tá à ń sọ yìí gbogbo yín ìjọ lẹ́ni o bí Jésù ṣe níjọ tí Muhammed níjọ tó ráwọn èèyàn nífẹ̀ẹ́ yín kẹ́lì wàá mọ̀ pé ìjọ ni táwọn èèyàn bá lọ ṣiṣẹ́ lọ́sàn-án tó lọ ṣiṣẹ́ tí wọ́n lálẹ́ ní ọ̀sán tó lọ ṣiṣẹ́ wọn láàárọ̀ tẹ́yìn bá níṣẹ́ lálẹ́ àwọn tó ti lọ iṣẹ́ látàárọ̀ wọn á tún wá dúró tì yín wọn á tún bá yín ṣe inú iṣẹ́ tí wọn á tún náwó fún yín ṣé wọn kọ́ lọ́n kẹ́ yín bọ́ọ̀ lọ́ọ̀ ṣe rí nìyẹn tó bá ti yọ ìgbéraga kó nú ọ̀rọ̀ ẹ wàá padà sí level ìgbéraga ló ń pa Muri Thunder kó lọ change ó ti ní ìgbéraga jù gbogbo ẹ tó bá dé tó bá sọ pé ó mọ nǹkan ṣe ó mọ̀ ṣe tán ló mọ̀ ṣe tó bá ti fi gbéra kún kò mọ nǹkan ẹ ṣe mọ́ kò sẹ́ni méjì tó ń ṣe o kò sẹ́gbẹ́ kankan tó ń bẹ̀ jà Olúfimọ́ ò ṣe é ìwọ gangan ni kò yẹra ìwò ìwọ ni ìgbéraga kó lọ kó dẹ̀ lọ yọ kúrò ìgbéraga ó máa ń gbé ní sánlẹ̀ ni kó tó láì mọ́lẹ̀ pàápàá lọ kúrò nù ìgbéraga